Ẹ mà káàsán ẹ̀yin ènìyàn mi. Ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán, ẹ káàsán. Ẹ kú bójú ọjọ́ ṣe rí. Ẹ kú àsìkò yìí o. Ó ga o. Nípa bàbá wa Ọọ̀ni Ifẹ̀ ni. In fact, inú mi dùn, ayọ̀ mi kún. Wọ́n ṣe ń ṣe ìkẹ́ màmá Tádéníkáwò. Wọ́n ṣe ń kẹ́, wọ́n ṣe ń gẹ̀ ẹ́ kójú kó ti gbogbo àwọn ọ̀tá. Ẹ jọ̀ọ́ ká tó bẹ̀rẹ̀, ẹ bá mi like, ẹ bá mi love, ẹ bá mi press notification bell so that tí n bá bring out another video, ẹ tún wò ó. Ẹ jọ̀ọ́ ẹ bá mi subscribe. Ẹ ṣé, ẹ kú fẹ́ o. Ẹ máa bá wa wò ó. Inú mi dùn pé Ọọ̀ni ti change, ọba wa ti change, bàbá wa ti change gan ni. In fact, wọ́n prioritize màmá Tádéníkáwò ní ìsìn ju anybody lọ. Ní ìsìn, wọ́n ṣe ń ṣèkẹ́ wọn, wọ́n ṣe ń gẹ̀ ẹ́. In fact, inú mi dùn, ayọ̀ mi kún. Olúwa ti jọba nínú ààfin Ilé Ifẹ̀. Gbogbo àwọn olórí tí wọ́n fẹ́ kí màmá Tádéníkáwò padà, ojú tí ń ti gbogbo wọn, gbogbo eré tí wọ́n ń sá, gbogbo ogun tí wọ́n ń sá, gbogbo ẹ̀ òtún báńtẹ́ báyìí ni gbogbo ẹ̀ já sí. Àdúpẹ́, ká máa yin Ọlọ́run lógo fún màmá Tádéníkáwò. Lóòótọ́, ìránṣẹ́ Ọlọ́run gidi ni obìnrin yẹn ń ṣe. Ìránṣẹ́ Ọlọ́run gidi ló ń ṣe. Ẹ wò bọ́ Ọlọ́run ṣe ń ṣiṣẹ́ tó ń dára. Ọ̀tá lè gbógun lóòótọ́, ọ̀tá lè halẹ̀. Kò sí nǹkan tí ọ̀tá kò lè ṣe. Wọ́n máa ń balẹ̀ ọlá jẹ́ ni. Ṣùgbọ́n Ọlọ́run ó jẹ́wọ́ fún àwọn ọ̀tá yẹn pé òun ṣì wà síbẹ̀. Òun ṣì dúró gbọ̀ngbọ̀n lẹ́yìn aṣòtítọ́, lẹ́yìn olórí wa. Ṣílẹ̀kùn ọlá Naomi, ìyá Tádéníkáwò, aya ọba wa, ọba ńlá, olórí ayé gbogbo, Ọọ̀ni Ifẹ̀. Àdúpẹ́, àdúpẹ́, àdúpẹ́ ìpẹ́ ọ̀la o. Ojú ti gbogbo àwọn ọ̀tá. Ẹ̀yin tẹ́ wá fọ́kọ, tẹ́ fọkọ yín sílẹ̀, tẹ́ fà wọ́n ọmọ sílẹ̀, tẹ́ wá ń da ìyàwó oníyàwó láàmú. Tẹ́ wá kan lábùkún kiri orí mídíà, tẹ́ ń dà láàmú, tẹ́ jẹ́ kó rójú sí mi. Ǹjẹ́ kò wá tán ní ìsìn? Ǹjẹ́ ojú ò tí wọ́n ní ìsìn? Gbogbo ìhàlẹ̀ wọn, gbogbo owó tán ná nínàkúnà tán fi ń ṣògùn kiri, tán lọ lé babaláwo kiri, tán lọ lé oníṣègùn kiri, kò sí nǹkan tí wọ́n ṣe. Wọ́n tún gbórí ìṣàmì gan wọnú ààfin dánwò lérí pé kí ọba ṣáà ti nífẹ̀ẹ́ wọn di dandan kó lé ìyàwó ẹ̀ dànù, kó má jẹ́ kí ìyàwó ẹ̀ padà wá mọ́. Kí ló dé? Kí là ń gbé? Kí là ń gbìn? Kí la fẹ́ jẹ tá ò ní jẹ tán? Àbí tipátipá náà fi ń fọ́kọ ọlọ́kọ ni? Ọkọ lòun ò fẹ́, ẹ ṣáà dìde àforílá àfọ̀hùnṣá, àfi kó ṣáà dìde kó ṣáà ṣe tìyín. Kò ṣeé ṣe, kò ṣeé ṣe. Nǹkan tọ́lọ́run ò bá ti fọwọ́ sí, kò sẹ́dá kankan tó lè ṣe. Ǹjẹ́ kò tán báyìí? Ní ìsìn ìtìjú ti mú gbogbo àwọn ìyàwó yẹn, gbogbo àwọn olórí yẹn ní ìsìn ọwọ́ wọn ti wálẹ̀ pátápátá. Torí wọ́n ti ṣògùn, wọ́n ti náwó, wọ́n ti ṣe. Kò sí nǹkan tí wọ́n ṣe. Kódà wọ́n ráyà assassin sí ìyá Tádéníkáwò pé kó lọ pa. Kí ló dé? Kí ló dé? Àbí ǹjẹ́ kò tán àbí kò tán báyìí? Ǹjẹ́ Ọlọ́run ń gba ìjọba báyìí? Ọlọ́run ti ń gba gbogbo ògo. Ọlọ́run ti ń gba gbogbo ògo. Ká máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún olórí Ṣílẹ̀kùn ọlá àti bàbá wa Ọọ̀ni Ifẹ̀. Ogun tí Ọlọ́run tó ti ṣẹ́ nínú ayé wọn kò máa ní gbérí mọ́ o. Kò ní gbérí mọ́ o. Ìmọ̀ ọ̀tá ò ní jẹ lórí ayé wọn mọ́ lórúkọ Jésù. Ogun ayé ò dẹ̀ ní borí wọn o. Wọ́n á pẹ́ fúnra wọn. Wọ́n á pẹ́, wọ́n á tọ́, á bímọ àǹfààní. Oyún tó ní ẹ̀ náà àsọ̀kalẹ̀ àǹfààní ni. Ọjọ́ ìkúnlẹ̀ rẹ̀, ọjọ́ ayọ̀ ló máa jẹ́. A máa gbóhùn ìyá, a máa gbọ́ tọmọ láṣẹ Èdùmàrè. Inú wọn á dùn o. Ayọ̀ wọn á kún o. Wọ́n á pẹ́ fúnra wọn lórúkọ Jésù. Ẹ jọ̀ọ́ ẹ máa bá mi like, ẹ máa bá mi love. Nígbà tí n bá tún padà wá, màá tún mú another video wá. Thank you so much.